eléyìí ga o. ṣé ọ̀rọ̀ yìí àti wòtòwòtò yìí ò pọ̀ jù fún Aláàfin Ọ̀yọ́ báyìí lórí ọ̀rọ̀ tó sọ fún Ọọ̀ni Ifẹ̀ lórí ẹni tí wọ́n fi jẹ oyè kan nílẹ̀ Yorùbá tó sì ní òun fún ní 48 hours nínú ìròyìn tó jáde láti ààfin láti sọ pé kí Ọọ̀ni ó sọ wípé kò rí bẹ́ẹ̀ mọ́, òun ò fi ẹnikẹ́ni joyè ilẹ̀ Yorùbá. ìhà tí ọ̀pọ̀ àwọn èèyàn kọ sí ọ̀rọ̀ yìí òun náà la mọ̀ mú wá o. ọmọ kóòtù òjíire oríṣiríṣi ìhà ni wọ́n kọ sọ́rọ̀ ọ̀hún. ọ̀pọ̀ ló sọ wípé ìkọjá ààyè àti àìnífẹ̀ẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá ní irú ìwà tí Aláàfin hù sí Ọọ̀ni Ilé Ifẹ̀ yìí ń ló jọ o. lẹ́yìn èyí ìṣẹ̀lẹ̀ míì tó ṣẹlẹ̀ nígbà tí ọmọ Aládìkún tó lọ sí ààfin Ọọ̀ni Ilé Ifẹ̀ lásìkò tí Ọọ̀ni Ilé Ifẹ̀ ń gba akọni ọmọ Yorùbá àti akíkanjú ajàfẹ́tọ̀ọ́ ọmọ Yorùbá náà lálejò, ìyẹn olóyè májàsọ́lá Sunday Ìgbòho Òòṣà. wọ́n ní wàhálà ṣẹlẹ̀ látàrí oríkì ìdílé Sunday Ìgbòho tó kí ara rẹ̀ níwájú Ọọ̀ni Ilé Ifẹ̀ pé ọmọ ládé Aláàfin ò ládé, adé Aládìkún ni wọ́n gbà fáláàfin. oríkì tí Sunday Ìgbòho kíra rẹ̀ yìí òun ló di wàhálà tí wọ́n ní Aláàfin fi sọ wípé ó ṣe òun, wọ́n ní ni o. pẹ̀lú ìtàn adé tí Aláàfin ń dé yìí, wọ́n ló bí Aláàfin nínú pé báwo ni Sunday Ìgbòho ṣe bọ́ síta láti máa sọ wípé Aláàfin ò ládé nínú oríkì wọn àti pé adé Aládìkún ni wọ́n gbà fáláàfin. wọ́n ní ìdí nìyí tí Aláàfin fi pàṣẹ fáwọn ọmọ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bá a sì ṣe gbọ́. wọ́n ní Aláàfin Ọ̀yọ́ pàṣẹ pé gbogbo ọmọ Ọ̀yọ́ tó bá wà nínú Yorùbá nation kíákíá ní gírímọ́kàì kí wọ́n kúrò lójú ẹsẹ̀. wọ́n ní nítorí oríkì tí ọmọ Aládìkún Sunday Ìgbòho kí ara rẹ̀ náà. ọ̀rọ̀ yìí làwọn èèyàn wá ń sọ wípé ṣé Sunday Ìgbòho ní kí oríkì ilé rẹ̀ mọ́ ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́. àwọn ọ̀rọ̀ yìí ti fa oríṣiríṣi ọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára ni wọ́n ti fi èrò tiwọn hàn lórí ọ̀rọ̀ náà. ọ̀dọ́bìnrin kan ó tiẹ̀ sọ̀rọ̀, ó ní Aláàfin Ọ̀yọ́, ẹ wo bí Aláàfin Ọ̀yọ́ ṣé ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń tẹ́ káàkiri àgbálá ayé ni. Aláàfin kí ló dé gan, kí ló ṣẹlẹ̀, kí là ń bá ká, kí ló ṣẹlẹ̀ gangan náà. Aláàfin ẹ ní ìtẹ́lọ́rùn o, ẹ ní ìtẹ́lọ́rùn. béèyàn bá sì ti rí yín yóò mọ̀ wípé ìtẹ́lọ́rùn ò sí nínú ọ̀rọ̀ yín rárá ni o. ẹni tó bá wò yín dáadáa yóò mọ̀ pé ìgbéraga yín pọ̀ nítorí torí pé ẹ ti lọ sílùú òyìnbó, ẹ ti ìlú òyìnbó wá jọba, sẹ́yìn nìkan lẹ́kọ̀ọ́kọ́ wá jọba láti ìlú òyìnbó ni. ẹ wo Ọọ̀ni sí yín, ẹ ti rí ara yín bí nǹkan pàtàkì. bẹ́ẹ̀ àìmọye èèyàn tí ò délùú òyìnbó tí ò débẹ̀ rí wọ́n dáa jù yín lọ. bàbá yín ni Ọọ̀ni Ifẹ̀. ẹ mọ̀ rí Ọọ̀ni Ifẹ̀ fín mọ̀. tẹ́ ẹ bá ti ka story book kan lẹ́ ó máa pa ìtàn kìtàn. tẹ́ ẹ bá fẹ́ mọ ìtàn, ẹ wò ó Aláàfin, ẹ lọ kọ́ Ifá, ẹ lọ béèrè lọ́wọ́ Ifá ló lè sọ ìtàn gidi fún yín bí ilẹ̀ Yorùbá ṣe jẹ́. ṣẹ́rí ti Ṣàngó tẹ̀ ń fi ara yín wé yẹn, Ṣàngó tọ́jọba nílùú Ọ̀yọ́ àtijọ́, èèyàn bíi tòun ni o, kì í ṣe Ṣàngó irúnmọlẹ̀ èyí tó rọ̀ wá látòkè ọ̀run wá sáyé bí ìtàn Ifá ṣe sọ. ẹ wò ó Aláàfin Akeem Ọwọ́adé, ẹ lọ jókòó jẹ́. arábìnrin yìí tẹ̀síwájú, ó ní kábíyèsí Ọ̀jájá Ọọ̀ni Ifẹ̀ tẹ́ rò pé ẹ lè sọ di ẹni yẹ̀yẹ́, kì í ṣèyàn bẹ́ẹ̀, onísùúrù ẹ̀dá ni. kànà kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin lè máa tẹ́ kiri. ṣe bẹ́ẹ̀ rí i pé Ọ̀jájá ò fèsì, yóò máa wò yín níran ni nítorí ẹni tí ń wá wàhálà bíi tí Ọọ̀ni Ifẹ̀ kì í bá ṣe. kò sì sí ẹni tó lè sọ wípé Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọ̀jájá bóun fa wàhálà kan níbìkan rí. sùúrù lọ̀ọ́ni máa fi pa yín kú o. tó bá yá ẹ máa wá sunkún, wọn á níta ló nà yín, ẹ ò ní lè sọ nǹkan kan
báyìí ni ọ̀dọ́bìnrin tó ṣeé ṣe kó má ti pé ọmọ ọgbọ̀n ọdún náà ló sọ lórí ìkànnì rẹ̀. arábìnrin abilékọ kan náà sọ̀rọ̀, ó ní kábíyèsí ọba Ọ̀wọ̀ adé, kábíyèsí kí ni ń jó yín lọ́wọ́ gan-an tẹ́ ẹ̀ fi jólẹ̀? kí ló ń bí yín nínú ọ̀rọ̀ àti oríkì tí Sunday Ìgbòho kíra rẹ̀? ṣebí oríkì ilé wọn ni? arábìnrin yìí tún oríkì yìí kì, ó ní ẹ wò ó, àwọn máa tó sọ oríkì yẹn di gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára. ṣé bẹ́ẹ̀ fẹ́ gbọ́ oríkì yẹn ni? ẹ máa gbọ́ bàìtúláàsì, torí oríkì ìdílé èèyàn kan ni, ó sì ti wà tipẹ́tipẹ́. ṣe rí adé aládìkún tí wọ́n fi sínú oríkì tó ń bí yín nínú yẹn, ẹ sì máa dá padà fáwọn aládìkún. ló bá tún tòkè, ó ní ládé ládé ládé, aláàfin ò ládé, adé aládìkún ni wọ́n gbà fáláàfin. ó ní kábíyèsí, ṣe rí ibi tẹ́ ẹ wà yẹn, àgọ́ ọ̀já ni, àwọn àgọ́ ọ̀já ló ní, wọ́n ti ń fa wàhálà lórí ẹ̀ tipẹ́, wọ́n sì ti kọ̀wé kóòtù, wọ́n máa tó lé yín kúrò ńbẹ̀. àwọn tẹ́ ẹ máa bájà pọ̀ o kábíyèsí, ìtàn wà ńlẹ̀, ìtàn ò sì lè parẹ́. ẹni tó ń wọ́ ẹni tí bàbá ẹ̀ jẹ lówó ni, ó máa pàdé ẹni tó ń wọ́ ẹni tí ó jẹ bàbá ẹ̀ lówó, ó máa pàdé ẹni tí bàbá ẹ̀ náà jẹ lówó. oníṣẹ́ fẹ́ gbọ́, ẹ ti fi àṣejù hú ìtàn jáde. látìgbà tẹ́ ẹ ti dórí àlééfà ló ti hàn wípé ẹ wá dalẹ̀ Yorùbá rú ni. ó níṣẹ́ rí lórí oríkì ti Sunday Ìgbòho yìí, ẹ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ ní kí wọ́n má kí oríkì aládìkún mọ́. wọ́n máa tó ṣí gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lọ́mọ Ọ̀yọ́ kúrò níbi tẹ́ wà yẹn o. àgọ́ ọ̀já ló níbẹ̀, wọ́n sì lọ́ba. kábíyèsí fúnra rẹ̀ ló tú ara rẹ̀ síta tó já ìràwọ̀ ara rẹ̀. báyìí lọmọbìnrin yìí tẹ̀síwájú, ọmọ ológo wa kì í, ó ní kí wọ́n pa kámẹ́rà. kí nìdí tí wọ́n fi ní kán pa kámẹ́rà? kí wọ́n má bàa mọ nǹkan tẹ̀yìn àti wọ́n jọ sọ, bérò ṣe pọ̀ tó ẹnìkan dá fóònù wọn jọ kí wọ́n má bàa yàwòrán yín. ọmọ ológo tó yẹ kí ẹ jẹ́ kó ráyè rí yín, tó rí yín tán, tó yẹ kẹ́ ẹ wà pẹ̀lú ẹ̀, kó ẹ fi ògo tiẹ̀ tán ògo tiyín. ìwọ ló fẹ́ kí àwọn ayé kan fa wàhálà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. torí ìdí tó fi sọ pé kán pa kámẹ́rà kò yí ẹnikẹ́ni o. ṣé Sunday Ìgbòho tọ́jọ́ ọmọ ológo ò ṣe é rí pẹ̀lú ẹ̀ ni? kí lẹ fẹ́ sọ tẹ́ ẹ̀ fi káyé ó gbọ́ níta? tó bá jẹ́yìn ni Sunday Ìgbòho sọrú ọ̀rọ̀ tó sọ fún Ọ̀jájá fún, ẹ̀ níjó wọlé. ṣe bọ́ ọmọ Ọ̀yọ́ náà ni Sunday Ìgbòho. ẹ wo Sunday Ìgbòho bó ṣe lọ ṣe bó ṣe wù ú lọ́dọ̀ ní Ilé Ifẹ̀ ló ń bí yín nínú. Ọ̀jájá tó mọyì ọmọ ológo, Ọ̀jájá tó mọyì akọni ọmọ. Sunday Ìgbòho wá kí ara rẹ̀ níwájú Ọ̀jájá, ó wá ń bínú. ìwọ ló silent ara rẹ̀, ìwọ ló jẹ́ kógo rẹ̀ ọ̀tàn mọ́ ti Sunday Ìgbòho tọ́jọ́ ọmọ ológo tó jògo lọ. báyìí ni ọmọbìnrin yìí ń bínú sọ̀rọ̀, ó ní Sunday Ìgbòho ó mọ̀ dájọ́ fún kábíyèsí. Sunday Ìgbòho dájọ́ fún kábíyèsí kó tó wá sọ́yọ́. kí ló dé kábíyèsí tó wá ṣe bẹ́ẹ̀? ìgbà tí ìṣe pé ọ̀fọ̀ ṣẹ̀ nílùú Ọ̀yọ́, wọ́n wá lọ fi tìlù tìfọn tẹ̀yẹ pàdé Sunday Ìgbòho tí kì í ṣọmọ Ilé Ifẹ̀ nílé Ifẹ̀ láàrin ọjọ́ méjì péré tí wọ́n fi àrẹ́ǹjì kó wá. ọjọ́ méjì péré ni wọ́n fi ní kí Sunday Ìgbòho máa bọ̀ nílé Ifẹ̀. pẹ̀lú gbogbo nǹkan tí Sunday Ìgbòho ti ṣe fún Ọọ̀ni Ifẹ̀, kò sẹ́ni tó lè gbàgbọ́ wípé ó lè gba Sunday Ìgbòho lálejò bíi bẹ́ẹ̀ yẹn. ọ̀rọ̀ pọ̀ nù òwe kọ́bọ̀ arábìnrin yìí, ó ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ó ní nítorí Ọọ̀ni Ifẹ̀ kò lẹ́bọ lẹ́rù ló jẹ́ kó gba ìmọye kámẹ́rà láàyè nínú ààfin rẹ̀ tí fóònù sì ń pera wọn níṣẹ́ tí wọ́n fi ń rìkọ́ọ̀dù. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sọ̀rọ̀ pé ṣé bí olóyè Sunday Ìgbòho ti tọrọ àforíjìn lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́, ó lóun ò tó rí fín. èwo tó ní kábíyèsí wa ń sọ pé kí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ kán kúrò nù Yorùbá Nation. kí ló dé? ṣé wàhálà rọ kábíyèsí lọ́rùn bẹ́ẹ̀ ni? àti pé ṣe bí àlàáfíà la fẹ́ nílẹ̀ Yorùbá, èwo wá nìjà ojoojúmọ́? ẹ tiẹ̀ wá gbàgbé ìtàn kẹ́ ẹ gbà láàfíà láàyè. àti pé nígbà tí Ọọ̀ni Ilé Ifẹ̀ kábíyèsí ẹni ìtàn Ògúnwùsì tó jẹ, ṣé bó ti gbéra lọ sí ààfin Ọ̀yọ́
ó ti gbéra lọ sọ́dọ̀ kábíyèsí ọba àná ọba Lámídì Adéyẹmí fún àlàáfíà. Kí wàá ló dé lásìkò yìí tí kábíyèsí ọba Akeem Ọwọ́adé táwọn wá jẹ tí oríṣiríṣi tún wá ń ṣẹlẹ̀. Ọmọbìnrin kan náà ní kábíyèsí ọba Akeem Ọwọ́adé ẹ ṣe jẹ́jẹ́ ní sùúrù o, eléyìí ti ń pọ̀ jù nígbà tí wọ́n rán yín kẹwàá dalẹ̀ Yorùbá rú. Bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn, bàbá wa tí wọ́n ń dífá tí gbogbo èèyàn mọ̀, àràbà náà sọ̀rọ̀ o. síbí Ọ̀rànmíyàn tó tẹ Ifẹ̀ tó tẹ Ọ̀yọ́ ṣébí Ifẹ̀ ló ti lọ. bó lẹ́sẹ̀ pìtàn Ọ̀yọ́ tẹ̀ ní sọ Ifẹ̀, bó lẹ́sẹ̀ sọ Ifẹ̀ tẹ̀ ní sọ Ọ̀yọ́. Ifẹ̀ sì lolú, olúkólúkan yìí tọ́ ni. ẹnìkan ìgbà yẹkẹtẹ kó tó erin, èyàn ìgbà yẹkẹtẹ kó tẹ́fọ̀n, olúkólúkan ò tọ́ ni. bá a ti bá nu. ọ̀dà nígbà téèyàn wà lórí ojókòó tí ò tí ì pọ̀dún kan tí ò tí ì pọ̀sùn mẹ́fà, ṣé wàhálà ló yẹ kó máa fà? gbogbo tó yẹ kó jẹ wọ́n lógún. bí eku ó sì máa ké bí eku, tẹ́já ó máa ké bí ẹja, tí òde ìlú ó tòrò. pípẹ́ ìwọ ojú mi èmi ojú ọ, kí ni a fẹ́ gbà ń bẹ̀? ṣé máa láti gba àlàáfíà láàyè? Ọ̀rọ̀ ní gbogbo wa ti gbọ́ yìí, ọ̀rọ̀ rèé o, ọ̀rọ̀ ńlá gbà ni. Arábìnrin kan náà sọ̀rọ̀, ó sọ̀rọ̀, ẹjẹ́ á gbọ́ nǹkan tí arábìnrin yìí náà tí wọ́n sọ. And this treaty was signed, and that the above enumerated towns and country of Sabeh with their territories, also the towns detailed in the margin, represent now Yoruba proper, of which the capital is Oyo, with Adeyemi as the acknowledged Alaafin or king over the whole. Now, I am sorry to say this, Oyo people and Kábíyèsí Ọba Ọwọ́adé, your Oyo territory, yes, that the British documentation, that the British treaty that you are referring to recorded that you have power over. Please listen again. Ọ̀yọ́, Awẹ́, Akímọ̀rin, Ìlọ́ra, Ìṣẹ́yìn, Ṣẹ́pápólélé àbí Tẹ̀dẹ́ and Sabeh country, not Ekiti. Ìbàdàn is not even stated in the treaty. Ife, because all of you have been going about, Ife is part of it. Ife, Ìjẹ̀ṣà, Ondo, all Karo-Ojire were not stated in the treaty. So the context of the treaty that was signed and all the things that, I think it was signed in 1917, and all the things that were done with the Alaafin of Oyo, all those Alaafins with the British, was to cover these towns, not even the whole of Oyo State, because Ibadan is not even stated here. Ogbomoso is not stated. In fact, it does not even get to Oshogbo. It does not get to Osun State. What is stated by the British, what is documented, that is the territory that the Alaafin can bear supremacy over. In this treaty and the documentation you have been claiming, including the Supreme Court judgment, was then the Yoruba country that was known as Yoruba country, not the whole of what is known as Yoruba land today, not the whole of Kootu Ojire. So, if we are going to be very careful, our Ọmọ Káàárọ̀ Oòjíire, let us be careful with this case. We should call our two monarchs and let peace reign in Yoruba land, because we need progress.